Koiki Media bringing the work closer to your doorstep. Rightly, our ní palace bàbá wa Deji of Akure fún World Ìṣẹ̀ṣe Day now in Ondo State. The president of Ẹgbẹ́ Oníṣẹ̀ṣe Ìṣẹ̀ǹbáyé worldwide, High Chief Temitope Ijiniga, àwọn bàbá Ìṣẹ̀ṣe ìlú Ondo City. So our ní palace Kábíyèsí Deji of Akure. Koiki Media bringing the work closer to your doorstep. Ẹ máa bá wa pín kí àwọn èèyàn mọ̀ pé a ti wà níbí báyìí. Ìṣẹ̀ṣe o bàbá wa. Ìṣẹ̀ṣe o. Ìṣẹ̀ṣe o. A kú dédé àsìkò yìí bàbá. Ẹ jọ̀ọ́ níbo la wà àti pé kí ni nǹkan tá à ń ṣe lónìí bàbá wa. Gẹ́gẹ́ bí ọdún ìṣẹ̀ṣe káàkiri orílẹ̀-èdè àgbáyé August 20. A lè ń bẹ ọlọ́lá gómìnà wa wọ́n lè fún wa ní holiday ní Ondo State. A fẹ́ jẹ́ kí tiwa ó yàtọ̀. Tẹ́ bá dé Lagos State sí wọ́n fún ọ holiday. Tẹ́ fún Ogun State, tẹ́ bá dé Ogun State wọ́n fún wọn. Tẹ́ dé Ọ̀ṣun, tẹ́ dé gbogbo ẹ̀ wọ́n fún wọn. Abẹ́rẹ́lá gómìnà wa wọ́n lè fún wa lọ́lùdé. Adá lè ran àwọn lọ́balọ́ba wa lórí iṣẹ́ tó pọ̀ jù wà ní ọwọ́ wọn. Wọ́n lè bá wa kẹ́sẹ̀ sí kí àwọn ìjọba wa wọ́n lè máa fún wa ní August 20. A lè máa ṣe gbogbo ẹ̀ kó lè máa lọ bó ṣe lọ torí ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe náà ò lè ní bàjẹ́. Àṣẹ o. Bàbá ìjọ lè sọ orúkọ yín fún wa àti kò tí ẹ dì mú. Dọ́gba Ìjìnìgà àyàdí ti ìlú Ọ̀rẹ́ mo lè tún jẹ́ ọba lòkó àgbáyé. Ìṣẹ̀ṣe ò lè ní bàjẹ́, ìṣẹ̀ṣe á lè gbé wa. President. Mo tún jẹ́ president Ẹgbẹ́ Oníṣẹ̀ṣe Ìṣẹ̀ǹbáyé. Ẹ ṣeun. A kú dédé àsìkò yà bá wa o. Ìyá mi yàrá òyìn lọ́rùn. Ìṣẹ̀ṣe o. Àwa làgbà. Ìṣẹ̀ṣe o. Àwa ní ìpínlẹ̀. Ìṣẹ̀ṣe o. Àwa lọ̀gá. A kí yín bàbá wa. Ẹ jẹ́ lè sọ orúkọ yín fún wa. Orúkọ mi ni ọba Ìṣẹ̀ṣe ti ìlú Ondo City. Ọba Akíntóyè Adéṣínà Sunday. Ilé Ìdùmarè làgbà. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tá à ń ṣe lónìí àti pé níbo la wà lónìí. Ẹ ṣe a wà ní ààfin bàbá wa ọba Àkúrẹ́ Deji. Fún ọdún Ẹgbẹ́ Oníṣẹ̀ṣe àgbáyé. Ẹ ṣeun. Bàbá ṣe gan. Koiki Media bringing the work closer to your doorstep. A wà ní ààfin bàbá wa Deji of Akure fún World Ìṣẹ̀ṣe Day ti ìpínlẹ̀ Ondo. Koiki Media bringing the work closer to your doorstep. A wà níbi ọdún ìṣẹ̀ṣe World Ìṣẹ̀ṣe Day Ondo State Akure. Ẹ máa bá wa pín, bá a like and share. Ìṣẹ̀ṣe Àwa làgbà. Ìṣẹ̀ṣe Àwa ní ìpínlẹ̀ Ìṣẹ̀ṣe àwa lọ̀gá. Koiki Òrìṣà Òrìṣà Koiki Media bringing the work closer to your doorstep. A wà níbi ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe ti Ondo State. Ìyá wa a kí yín mà. Ǹjẹ́ a lè mú orúkọ yín yà wá? Yèyé Oge Ìṣẹ̀ṣe Ìṣẹ̀ǹbáyé. A kú ọdún òní mà. A kí yín o ìyá wa. Yes, ma. Ìṣẹ̀ṣe o. Àwa làgbà. Ìṣẹ̀ṣe o. Àwa nípìnlẹ̀. Ìṣẹ̀ṣe o. Àwa lọ̀gá. Èèpà òrìṣà o. Òrìṣà èèpà. èèpà.
Koiki Media bringing the work closer to your doorstep. Koiki Media bringing the work closer to your doorstep. Àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe a wà ní ààfin ọba wa Adéyẹjì of Àkúrẹ́ fún ọdún ìṣẹ̀ṣe. Koiki Media bringing the work closer to your doorstep. A wà ní Palace Ọba wa Adéyẹjì of Àkúrẹ́ fún World Ìṣẹ̀ṣe Day ti Ondo State ni à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Oríṣiríṣi àwọn olórìṣà, àwọn ológun, àwọn alájẹ, àwọn ọlọ́ṣun, àwọn olókun, oríṣiríṣi àwọn olórìṣà ni wọ́n wá sí. Kẹ́ máa fi ọkàn yín wúre, ire wa máa gbà.
àwọn alájẹ alárágbó ọlọ́ṣun Yemọja Òṣàbèjì Òṣàkórìkòtò Ẹ̀yálóde ẹgbẹ́ káàkiri ni wọ́n wà ń bí báyìí. Yemọja ẹ̀rọ ìyá wa a kú àsìkò yìí èèpà òrìṣà o. Yemọja ọ̀gbẹ́gbẹ́ ìyá máa ju wa ṣe o. Iṣẹ́ ṣe o mama. Yes mama làgbà ẹ̀rọ mà. Yes màá kú ọdún àṣeṣàmọ́dún ní okùn èyí. Yes ẹ bá fín. Yes. Ẹ̀rọ iṣẹ́ ṣe o. Iṣẹ́ ṣe o. Àwa nípìnlẹ̀ àwa lọ̀gá akínyìn bàbá wa. Ẹ kú ọdún òní. Ẹ jọ ní ẹ sọ orúkọ yín fún wa bàbá. This Koiki Media bringing the work closer to your doorstep. Àwọn èèyàn wọn ń wò wá káàkiri gbogbo àgbáyé. Àwa ní pé ká fọ̀rọ̀ wá yín lẹ́nu wò bàbá. Ẹ ṣeun. Yes. Èmi ni Ọlájọbí Arúgbàṣe, ọba Ìṣẹ̀ṣẹ̀ fún Ondo State. Bẹ́ẹ̀ni ẹ jọ kí nìkan tá à ń ṣe níbí lónìí. Ìṣẹ̀ṣẹ̀dè ní ibo ni. Báyìí náà a ṣe Ìṣẹ̀ṣẹ̀dè àdúrà tí akíníṣòro lódò kí làbẹ́là kan mọ̀mọ́. Bẹ́ẹ̀. Nítorí ẹ̀ la fi wá sílé ọba méjì ti ìlú Àkúrẹ́. Ẹ bá wa wúre fún gbogbo àwọn tó ń wò wá káàkiri gbogbo àgbáyé London everywhere bẹ́ẹ̀ ni. Àtàwọn tó ń wò wá àṣẹ àṣẹ o àṣẹ o. Owó tá a máa fi ṣojú olóògùn láti ṣe ìlú àwọn àṣẹ o. àìní ìgbà ọkọ̀ àṣẹ ìlú ayé àṣẹ àdúrà wa gbà o. Àṣẹ 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 o àṣẹ o. A kí yín ìyá wa látàkókò ìyá gbogbo. Ẹ kí lórúkọ yín màmá? Chief Mrs. Àìná Balógun. Ìyá gbogbo láti Irun. Ondo State láti Òkè Ọ̀rọ̀ Àkókò. Ǹjẹ́ bá a wúre fún gbogbo àwọn tó ń wò wá àtàwọn tó wà ń bí àti gbogbo wa lónìí ọdún Ìṣẹ̀ṣẹ̀ o. Àwa làgbà. Ìṣẹ̀ṣẹ̀ o. Àwa nípìnlẹ̀. Àwa lọ̀gá. Ṣàgbé wa o. Àṣẹ o. A kú ọdún èní o. Ọdún èní á gbé wa o. Àṣẹ. Ọdún èní là á máa rí o. Àṣẹ o. Ìlú ayọ̀ là á máa rí o. Àṣẹ. Ilé wa rójú o. Àṣẹ. Ilẹ̀ wa ráyè. Àṣẹ. A máa lọ rí a máa bọ̀ ire. Àṣẹ. Òòṣà wa gbé wa o. Àṣẹ o. Ìṣẹ̀ṣẹ̀ wa gbé wa o. Àṣẹ o. Ọkàn wa balẹ̀. Àṣẹ. A máa jẹ a máa mu. Àṣẹ o. Aṣọ àlà là ń wẹ̀ kò ní ta sí o. Àṣẹ o. Ẹ ti bá ní ká má bàa mú délé bá o. Àṣẹ o. Àṣẹ o. Àdúrà wa gbà o. Àṣẹ o. Àdúrà wa gbà o. Àṣẹ o. Ìṣẹ̀ṣẹ̀ làgbà ẹ̀sìn o. Ìṣẹ̀ṣẹ̀ làgbà ẹ̀sìn. Ìṣẹ̀ṣẹ̀ làgbà ẹ̀sìn o. Ìṣẹ̀ṣẹ̀ làgbà ẹ̀sìn. ẹ̀sìn abínibí. Ẹ̀sìn abínibí ẹ bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣẹ̀ o. Ìṣẹ̀ṣẹ̀ làgbà ẹ̀sìn. Ìṣẹ̀ṣẹ̀ o. Ẹ ṣé o. Koiki Media bringing the work closer to your doorstep. Àwa ní ààfin bàbá wa Déjì of Àkúrẹ́ fún World ọdún ìṣẹ̀ṣe ti Ondo State. Ìṣẹ̀ṣe o. Ìṣẹ̀ṣe o. Ìṣẹ̀ṣe o. Àwa lọ̀gá. A kí gbogbo ẹ̀yin ìyá wa. Ìyá a kú dédé àsìkò yìí màmá wa. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa mà? Èmi ọmọ yín ló sọ̀rọ̀ èyí àṣà olórógbó Ìṣẹ̀ṣẹ̀ àgbè wá o. Àṣẹ o. Àdìsọdún Àṣẹ. àdìmọ́dọ́mọ́dì o. Àṣẹ o. Aṣọdún ní àṣẹ mi o. Àṣẹ o. Ayé òde kásẹ̀ wá ń ta. Àṣẹ o. Ẹ ṣeun màmá wa. Ojú òní tì yín o. Àṣẹ ìṣàmọ̀dún. Màmá. Màmá nìyẹn. Èèpà òrìṣà màmá. Ìṣà ìpa o. Ẹ̀rà ìyá wa. Ọkọ mi. Ẹ bá a wúre fún gbogbo àwọn tó ń wò wá àti gbogbo àwọn táwa ń bí. Gbogbo àwa ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé tá a wá síbi ọdún ni àwa tá a wá lọ́dún ni láwà lọ́dún tó ń bọ̀. Àṣẹ o. Aṣọdúnmọ́dún báyìí la wo aṣọdúnmọ́dún o. Aṣòròmọ́rò báyìí la wo aṣòròmọ́rò. Àkàlàmọ̀gbọ̀n fi ń pa ọdún jẹ àrípọ́dún jẹ. Àṣẹ o. Bẹ́ẹ̀ lọ́dún òní pa wá jẹ. Àṣẹ o. Ìṣẹ̀ṣẹ̀ àgbè wá. Àṣẹ. Arèrè ẹ̀jẹ̀. Àṣẹ. Ọkàn wa balẹ̀. Àṣẹ o. Ọba tá a wá báyìí irùnkẹrẹ àdọ́kíní. Àṣẹ. Wọ́n á pẹ́pẹ́pẹ́. Àṣẹ o. Aṣọdún àṣẹ mi. Àṣẹ o. Ní àṣẹ òrìṣà o. Àṣẹ. A kí yín ìyá wa.
ẹ kú ọjọ́ mẹ́ta ìyá wa arọ gidi pa láti ìlú Ọ̀wọ̀ akínyìn ìyá wa láti ilẹ̀ Olújì náà èèpà òrìṣà ẹ̀ra ìyá wa Koiki Media bring the world closer to your doorstep báwa ní pálásì Déjì of Àkúrẹ́ fún ọdún ìṣẹ̀ṣe àgbáyé. Àwọn ìyá wa tẹ̀ ń wò yìí náà ni ìyá láti Ọ̀wọ̀ ìyá wa ìyálógun àrọ̀ gangan ìgbà lálẹ́ odò ìyá wa láti ilẹ̀ Olújì ìyá lóríṣà wa òòṣà wọn. ló ń bá sọmọdì bí ẹni fẹ́ jà. Tó bá jẹ́ pé bá a ṣe dé kìí ṣe báyìí káwà kan ṣe bá káwà máa.